bàbá ìmọ̀ràn kan tí kò sí mọ̀ràn téèyàn lè fún wọn ju wípé kí wọ́n lọ mọ Ọlọ́run lọ. àìmọ̀ Ọlọ́run ló fà á. àìmọ̀ Ọlọ́run ló fà á dáadáa. kéèyàn wí pé òun òbí mo obìnrin lòun ti torí ẹ̀ léyàwó ọmọ yìí tí ó sìn ọ́. Allah akbar. bàbá wo nínú psychologist bàbá àwọn tí máa gèrè tí àwọn òbí máa sábà gèrè jù nú ọmọ obìnrin. tó bá dọjọ́ alẹ́ ẹni pé Kùránì gbé wá ipe òbí rẹ méjèèjì èmọ ayábọlùgọ́n ní àyíndẹ́kẹ̀lì kìbárọ̀ àdúmọ̀ àókìlà ọmọ. ọmọkùnrin yóò gbọ́ ọmọ ọ̀dọ̀ tí ó máa tọ́jú òbí ẹ̀ òbí yóò kú ò láti rẹ̀ ni ó máa tọ́jú. fún rẹ̀ yóò gbàyè lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò wá jókòó. mélòó lọkùnrin tó lè wẹ babẹ̀ tó bá dàgbà. tàbí tí ó wẹ̀ ya rẹ̀. mélòó lọkùnrin tó lè wẹ̀ ya rẹ̀ tó bá dàgbà. kò sí kankan tó bí ò lè ṣe. bí ó dàgbà gan bó bá rẹ̀ lásán kò ní dúró owó ni ó máa sẹ́ndì. owó ni ó máa sẹ́ndì. sowó owó. after all mo ti sẹ́ndì owó sí àwọn tí wọ́n ń tọ́jú dádì náà. sowó wá tó òbí. sowó wá tó òbí. La ilaha illallah. ìtọ́jú wọn gẹ́gẹ́ làkúrẹ́ nìfẹ́ ìmáyábìlì gọ́ọ̀nì àyíndẹ́kẹ̀lì. àdúmọ̀ àókìlà ọmọ. bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ àwọn tí ń jèrè ọ̀pọ̀ ọmọ lọ́wọ́ báyìí. obìnrin ló pọ̀ jù. Allahu akbar. mo rọwọ́ tí o bá rò lẹ́mìí pé ọmọ obìnrin ò jẹ́ nǹkan kan. ìbádá kò yí ronú rẹ̀ ní padà. tàbí obìnrin kan ti ń ronú pé kó o sì jọkùn ní ìbádá. ilé rẹ̀ tó wá gbà wípé ọmọ ọkùnrin ní òjògùn ẹ̀ obìnrin ó kẹrù yóò lọ lé wọn ìgbà wo ni ilé òní dáwọ́rọ́ sí. Allahu akbar. àtẹ̀yí tá a kọ́ àtẹ̀yí tó ọmọ bá kọ́ àwọn kan ní ó padà jogún ẹ̀ ọba tí jogún ayé ní òjògùn ẹ̀ ọwọ́ sunkún pọ̀ ní khalifa wo ló tó yà wá Mariam. tó jẹ́ sí pé bẹ́yàn bá ní ọkùnrin tó ju obìnrin irú wọn lọ wọ́n sì kú nú ayé irú wọn kù bẹ́ẹ̀. nínú ayé tí wọ́n jóbìnrin kú Elizabeth sọ́kùnrin ni. Allah akọ obìnrin ni gbé bá wá rí obìnrin mi lórí mídíà bàbá tí ẹlòmíín bá ń da ìmọ́lẹ̀ tí máa ń da Al-Qur'ani lẹ̀ ẹlòmíín tó pèrè ẹ̀ lé mímọ́ àbó pèrè ẹ̀ láàfà gan yóò sì fi làṣàbò ní. yóò tún máa kẹ́kọ̀ọ́ lára rẹ̀. yóò máa tún kọ́ ẹ̀kọ́ ní ara rẹ̀. okóńjó ìwé àlà kó sọkùnrin wọ́n ti yàn káàkiri gbàgbà láyé báyìí. obìnrin. àǹfààní tí ń bẹ fọ́pin bẹ fún mi. máa kọ́ sà máa lámú yàrá bí máa yàrá aráàlú máa yàdì náà ilé ìmọ̀ náà wa èyí tá a ti rí wọn a máa fi jọ́jì. ẹ̀ ilé tí wọ́n wá kù bọ́ọ̀ bá ti rí ló kù. Allah akbar. tó bá wá ti rí lọ́dọ̀ rẹ̀ bàbá àgbà jẹ́jẹ́ ń jẹ́ sí wípé wọ́n lọ tọ́jú àwọn tó gbà pé wọn ò lè dọ́mọ ní òjò wọn dọ́mọ. kò sọ ọmọ tá a tọ́jú tí ìsọmọ àtòbìn. àbá wa ni lafaridun ala kulli nafsin kẹ́lẹ́. Allah akbar. méjèèjì ló gbọ́dọ̀ gbà wípé wọ́n pàtàkì yẹn sì gbọ́dọ̀ ní. wọ́n pàtàkì. ayé tó bin ọ̀tọ̀ ayé ọkùnrin ọ̀tọ̀ méjèèjì lọ́lọ́run bùkátà o. àjẹpẹ́ ní bá ti ń bú obìnrin kó ní Ọlọ́run. kó sì má kábàámọ̀ kó lọ́lọ́run. àdúrà rẹ̀ ó gbà. mọ̀nàkà ìdédé kọ́ ọgbà wípé ọmọ ọkùnrin ó ṣe fún ọ yẹn wá bẹ lọ́hùn. ó lè já sí wípé ara obìnrin yẹn lọ́lọ́run ó ti ṣe níbòmí tọmọ ẹ̀yìn ó wàá jẹ ọmọ fún wọn tí ó sì dọ́pin. Allahu akbar ló bá tán. àǹfààní tí ń bẹ lára obìnrin pọ̀ o. ó pọ̀ gan-an. àǹfààní tí ń sì ń bẹ lára ọkùnrin pọ̀. a máa mú bẹ́ẹ̀ ká lè mú tán. wàláì. ẹni bá lè tọ́jú ọmọ àǹfààní tí ń bẹ lára méjèèjì yọ rí. a tiẹ̀ lọ síbi ìtọ́jú ọmọ lọ́tọ̀. àmọ́ tá à ń pè ní obìnrin gangan kóbìnrin ó máa dùnnú pò ń jóbìn torí pé n tó rọ̀ mọ́ pé ó jóbìnrin gan ó pọ̀ gan. a ní iyọ̀ ayé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ omi ayé ẹni gbogbo tó ń jẹ́ adùn ayé la pín sára obìnrin àtàdé bíi wípé gbogbo òkì tá a fi ń ròyìn Ọlọ́run obìnrin àpèkẹ́ àṣàkẹ́ àrínú ròyìn pé wọ́n ròyìn Ọlọ́run pé àjàgbérí òun gẹ́gbà tí ó ròyìn ara rẹ̀ àràmọ́dá rọ̀ yìí gbogbo tí ń bẹ lábẹ́ rẹ̀ àjọkẹ́ àṣàkẹ́ náà ló pera rẹ̀. bẹ́ẹ̀ bá fẹ́ tútọ̀ sí irú fún yàn èyí máa bá bá ti dé bismillahir rahmanir rahim pé àjọkẹ́ gbogbo àti rẹ tí ń bá ń jájọkẹ́ ń yí ó kọ́ Ọlọ́run jẹ́ ni. ń yọ ajẹ́ ni. àṣàkẹ́ gbogbo àti rẹ tí ń bá ń jásàkẹ́ ń yí ó kọ́ Ọlọ́run jẹ́ ni bàbá àgbà jẹ́jẹ́. àṣírí kọkùnrin ní jásàkẹ́. kúndọ̀ ọkùnrin mi ń kábàámọ̀ kó òun òjò mi. subhanallah. obìnrin tó ní òjá nǹkankan yìí gbogbo tọkùnrin bá lọ rèé fàyè wa ṣe ìdálà wa. àwọn nìyẹn àwọn lọ ṣiṣẹ́ sìn wọ́n ni. ẹ bá sì wọnú Al-Qur'ani dáadáa nínú Suratul Ahzab Al-Qur'ani ti rí wa min ayatihi ana laqalakum min anfusikum azwaja ilayha. ọkùnrin tẹ́ ẹ bá sọ fún ipò ní fọkànbalẹ̀ kì í ṣe lé tí ń gbé ló fọkànbalẹ̀ obìnrin tí ń bẹ nínú ilé yẹn ló fi lọ́kànbalẹ̀ ẹ tí ẹ máa wo kankan. inú ilé tẹ́ bá rí tó gbóná pé inú ilé ìṣe wá rí báyìí òun ni ẹbí léèrè bó ló ṣayé rẹ̀ tó fi rí ìnira lára obìnrin tó gbé nínú ilé. bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ soríire àwọn èèbó kan sọ pé in any successful man there must be a woman bẹ́ẹ̀ yóò bá soríire obìnrin ò dúró síyàn. obìnrin o àwọn bàbá tó wà máa ń ṣe nǹkan ọ̀rọ̀ méjì kan tí wọ́n máa ń sọ. ẹ ẹ sọ́dọ̀ àwọn àfáàdì ẹ bàbá. ok.
bẹ́yàn bá jẹ́ àfẹ́ jálàbí. náà. tí láwọn tí wọ́n mọ tòrábì. kó wá jẹ́ pé ọkùnrin ní nǹkan lẹ̀kùn sáá. ọkùnrin ní nǹkan lẹ̀kùn sáá. ò ní jẹun lé. wàláì kò sóúnjẹ. obìnrin ó sọ fún pé ntaari ní sàrà yóò sì gbọdọ̀ kọjá òní. kò ní kọjá. ọkùnrin tó lè lọ pé àfáàfẹ́ jẹ ní. gbogbo ọjà tí yàn bá wá ń tà. tóbi ọba ti bá yàn ra àlùbáríkà ò tí wọ̀. kò tí wọ̀. ọjà tá nẹ́bí tà tó lásìkò. sallallahu alaihi wasallam. ẹni tó jẹ́ sábàbí àgbàfà nẹ́bí tó jó lórí rẹ̀ àgbà lọ́dọ̀ nẹ́bí àkọ́kọ́ ìyá wa Khadija ni. Allahu akbar. bùkátà tànẹ́ Muhammad lòún gbé. ọkọ mi gbogbo tẹ́ bá ná tẹ́ lò ó ti ń bẹ́ ńlẹ̀ ẹ máa kọ́ bọ́bẹ̀ máa. ẹ máa ná tí ò bá sí yìí ó ṣe ṣe kí Islam ó máa tàn lójú. gbogbo ń ta bí tí jóbi Ọlọ́run jẹ́ wọn lálùbáríkà. àmín ya Allah àmín ya Allah. àgbà tó máa ṣe ìwọ tó máa jóbi ní pé Ọlọ́run má fi wọ́n sọ̀tà. àmín àmín ẹ tiẹ̀ bá bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ọ̀ọ́bì sun téèyàn bá ń lọ ilé ọkọ ọ̀ọ́bì wálẹ̀ mo wá bí ẹ lẹ́yìn pé kí ni ìtumọ̀ ìsun wọ́n ní pé ńgbà téèyàn bá kú ta ni ó sunkún èèyàn wọ́n ló bẹ́ẹ̀ ni. Allahu akbar. mo ní kí ni ìtumọ̀ wálẹ̀ wọ́n lọ́kùnrin ọlọ́mọ gbẹ́lẹ̀ ń tiẹ̀ ni kò sí tó kan òun dájú ọkùnrin lọ́mọ gbẹ́lẹ̀ ni pé ẹja ètè pọ́n mọ́ obìnrin wà mọ́ wàánu lẹ́yìn wà mọ́ sọ́rọ́ wọ́n ní ìtumọ̀ ìsun ìbíwálẹ̀ wọ́n ní tó bá tó wá bímọ wọ́n wà bí lérè pé kí ló bí tọ́wọ́ ní ó bí obìnrin wọn ni ọwọ́ ẹ̀rọ ló bá dé ṣé ọwọ́ líle kókó ní ọkùnrin ni Allah obìnrin ẹ kú oríire tẹ́ ẹjọ́ bìnrin. mo kí wọn kú oríire púpọ̀. so ẹ wá bá a ṣàdúrà fún àwọn tí wọ́n ń bí obìnrin eléyìí tá a fi kásẹ̀ rẹ̀ ká tó bọ́ síbi agbọ́nrin ìmí tí wọ́n ń bí obìnrin tí wọ́n fọkàn sí pé wọ́n ń sọ ọmọ ẹ bá a ṣàdúrà fún ọmọ ní ẹ. àdúrà tí ojú olórí àdúrà iná ni pé gbogbo téèyàn bá bí kátàrà náà Muhammad wọlé. sallallahu alaihi wasallam. ẹ̀rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tó bá jásí pọ́lọ́ bá kẹ́rìsì kọ́ wọn kì í ó gbẹ̀yìn òbí ni kò ní í jẹ́ Fatima ni ó gbẹ̀yìn àná Muhammad. sallallahu alaihi wasallam. Fatima dànẹ́bí wọn mọ̀ wọra wọn o. wọ́n wọra wọn ó bẹ́ẹ̀ sí ni. ó nífẹ̀ẹ́ bàbá ẹ̀ débi pé àná Muhammad ńgbà tá ànábì ó kú. ànábì wa ní Fatima ànábì ní gbé tiwa. ànábì wa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí létí. dédé ká ànábì sọ sí létí ibi tó dọ́mọdé tó lálùbáríkà dé ànábì wọn sọ fún pé bí n bá ti lọ tán ẹni àkọ́kọ́ nú ara alé mi. tí ó tó tẹ̀lé mi. bàbá mi sọ wá tán náà nì. ẹni àkọ́kọ́ tí ó jáde tí ó tẹ̀lé mi Muhammad. tí ó tó kú tẹ̀lé mi lẹ́yìn. ìwọ Fatima ìwọ tó ni. kí ló dé tà ànábì òmùsẹ̀ ìdí náà àdìbò tí nífẹ̀ẹ́ tó. Allah akbar. kọ́ ti bẹ̀ wó pọ́ mo. mo fẹ́ tètè máa rí ọ. bàbá obìnrin dáa. obìnrin dáa. ẹni pé ọkùnrin ò bá ti níyàwó nulẹ̀. kò ì pé. ayé yẹn da. ayé yẹn pé. ọkọ ọgẹ ò ní rí nǹkan kan. èbó máa sọ wọn ò ní kó wà responsible. ẹ jẹ́ ti bẹ̀ yẹn yàsọ́dọ̀ ọkùnrin tó ní bó o bá ti kọ́lé tó ra mọ́tò ò ní fẹ́ yàwó. wọ́n tún máa sọ bẹ́ẹ̀. ọkùnrin máa ṣe mistake púpọ̀ o. kìí ṣe sẹ́lẹ̀yàn fi ṣe ríire bàbá o. Allah akbar. àbúbájẹ́ sẹ́lẹ̀yàn fi so ríire àwọn mọ́là tí ń lajú ní ló yẹ wọ́n jẹ́yàn jù láyé. ló yẹ kó jẹ́yàn. tẹ́lọ̀ bí o bá ti wá fẹ́ yàwó bùkátà ayé rẹ̀ tí ìbíyà ọmọ tí wọ́n ń pè lóbìnrin. gẹ́gẹ́ lásìkì. ní àsìkì tọkùnrin lò. èmi ní hunnal ganiyyu wal garamu. Allah akbar. ọlọ́run dá obìnrin ẹlòmíín bẹ tó yẹ pé bí o bá ti fẹ́ yàwó rẹ̀ lásìkì tí ó mọ̀ náà. bí má sì ti ń pé bẹ́ẹ̀ tí ń lọ ẹ́ àfà àtàlù àtàbọ̀ yóò dẹ̀ wà mú tó dàbọ̀ wálé. yóò sì máa rí bẹ́ẹ̀. gbogbo bí tí wọ́n máa ṣe. bàbá nínú báàkù táwọn àgbàlagbà wa ṣe nulẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. bẹ́ẹ̀ bá gbé iṣẹ́ fọkùnrin tẹ́ gbé fóbìnrin pé ẹja aṣaṣẹ́ tó bá jẹ́ làtífù ni tó bá jẹ́ jàmbá gbogbo tẹ́ bá ní wọ́n ṣà ẹ má sọ fún pé kóbìn àtọkùnrin ó jọ bẹ̀rẹ̀ ẹjọ́ kan náà kóbìn bá bẹ̀rẹ̀ láàrin oṣù mẹ́fà ẹ má sì fóbìn bá bẹ̀rẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ó lè wọlé kọkùnrin. yóò bá kú ọkùnrin. wọ́n máa yára sílẹ̀kùn fún wọn kọkùnrin. pẹ́ntọ́ fi dúró. gbogbo tọkùnrin ó máa fẹ́ fagbára òun ni wọ́n ní sílẹ̀kùn fún wọn. Allah Allah ti ìgbésí ayé obè bí ikú ló bí wọn. Allahu akbar. bọ́lọ̀ wọn bá wa bóbi ò bá ní nítumọ̀ bàbá wa jẹ́jẹ́ ní tí ó ṣe gbogbo ọkùnrin tó lóbi ò nítumọ̀ lẹ́yìn yẹn ni mo fẹ́ wí. ẹ lọ rẹ wọnú Al-Qur'ani. ok. àwọn Ọlọ́run fún ní súrà lọ́tọ̀. obìnrin. ṣé súrà tó Rijali wà ní. súrà tó Nisa ìgbẹ́ súrà odidi súrà. Ọlọ́run ni mo dedicate ẹ̀. fẹ́yìn obìnrin. ẹ̀yin obìnrin Allah akbar. Allah akbar. àwọn abẹ náà fún gbogbo ẹni tí ń bímọ obìnrin. tó náà ti rò ó pé ṣé é sì lẹ́yìn. dọ́sẹ̀kẹ́yìn obìnrin nìkan. ń bímọ ọkùnrin nìkan lèyàn bí lẹ́yìn o. mélòó làwọn tí wọ́n bímọ ọkùnrin tó jásí pé náà ni yóò ṣèbálẹ́jọ́ aburú wọn wájú Ọlọ́run. Allahu akbar. ọkùnrin ló mú sórí ibú. ṣèbí kàní àánú lọkùnrin. ìgbà mẹ́bí Ọlọ́run ló bí bàbá. bẹ́ẹ̀ bá ní ọmọ kọ́ bọ́nú kínní yẹn ó wẹ̀ kọjá pé tí èèyàn kàn lè mọ̀ wípé jẹ́ tírìtì lérí ahọ́n lérèfé ọ̀rọ̀ ńlá ni. kàní àánú ṣèbó ló yẹ kó jẹ́ khalifa nẹ́bì Nuhu. bẹ́ẹ̀ni. olóyè kó jẹ́ khalifa ló ṣe rí ibú yìí.
nígbà tó lọ ni mo fẹ́ pa gbogbo wọn rẹ́ o anabi nuhu obi abiyamọ wa tún mú ọkùnrin lọ́mọ yìí Ọlọ́run innabu ni mi ni ahali ara àwọn family mi ni Ọlọ́run sọ fún pé innahu laysa min ahali kan bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin tó ní ẹ̀dá bímọ tó ọmọ ọkùnrin rẹ̀ ò bá dọmọ. sọ gbọ́ wípé Kànáánù tànàbì Nuhu bí sọ gbọ́ wípé gbẹ̀yìn ẹ̀ ṣe bọ́ ọmọ ọkùnrin lóhun bó bá lọ́mọbìnrin sọmọ tí Mariam ìwọ náà ti bẹ̀ wò bó bá wọn ti bímọ obìn afọlá àwọn tí wọn bí tí wọn gèrè rẹ̀ àfi bẹ̀ lọ́hùn àbá jẹ́jẹ́ afọlá tí wọn náà bẹ̀ lọ́hùn afọlá àwọn tí wọn bí tí ò tó ṣàǹfààní fún àfi bẹ̀ lọ́hùn tọ́rọ kan ti lò lọ àbá mi ní látàkùn kọ́gbà àbátí àrùbáàbù olùmọ̀ sára alẹ́ adábìn wọ́sọ̀lẹ̀ àwọn tí wọn ti lọ tí wọn tọ́mọ obìnrin tí wọn fi wọ́n yan gan àwọn èèyàn láwò pé bóò ni wọ́n ti tọ́ ẹni tó bímọ tí wọ́n pẹ́ jojúmọ́ lórí lékún orí òtí ìlékún ẹyọ kan ló lékún ó díjọ́ tọmọ yẹn bá tó dọmọ dídọmọ yẹn ni kí gbogbo abiyamọ máa sunkún pé Ọlọ́run bó bá jóbìnrin lọ fún mi Ọlọ́run yóò dọmọ bá ń sọdọmọ kọmọ yóò dọmọ làdúrà yín kì í ṣe wípé ẹkún pé mo fẹ́ bí obìnrin bọ́lọ́run ò bá kọ́ ọmọ o mo fẹ́ bí ọkùnrin ìlọ́ máa sun bọ́lọ́run ò bá kọ́ ọmọ ò lè bí nǹkan. kò sí ní tó fẹ́ ṣe yahabu liman yasha'u inatha yóò máa ṣe tó bá wù yahabu liman yasha'u zukura ẹlòmíín bẹ tí wọ́n ti parí ìsẹ̀mí ẹ̀ lérí pé tí èyí jáde láyé kò ní bí ọmọ ọkùnrin. wàláì bó sọ òjòjú bẹ́ẹ̀ lọ kò ní. bọ́ọ̀ bá ti wá rí ọmọ àfi ìdùnnú gbà pé Ọlọ́run èyí tó tún ṣe nìyí mo tún rí kan nù tó tún ṣe inú rẹ lójó jẹ́ bànújẹ́ Allah ọwọ́ bímọ nínú tí ó ṣe ń bẹ láàárọ̀ òbí sọ́mọ òbí tó bá rọ̀ mẹ́ẹ̀ tó bá banújẹ́ kò lè rí dùnnú lára ọmọ náà kalẹ̀ kò lè rí dùnnú bó ti rí dùn bàbá o àfi kó máa rọ́mọ kínú rẹ̀ ó máa dùn kínú rẹ̀ ó dùn ọwọ́ bímọ obìnrin inú rẹ̀ wá ń bàjẹ́ ọfẹ́ lè sódànù kọ́ pádànù. bọ́lọ̀ ń bá fi ti ń bẹ lábẹ́ pọ̀ bí ọkùnrin họ lànàbíwá Muhammad fi sallallahu alaihi wasallam lọ kùsùfà ànàlẹ̀ ìjábà náà bí a bá sí gàgé oore ti ń bẹ lábẹ́ pọ̀ bí ọkùnrin họ. ẹ̀rọ sí. ọ̀pẹ aláàfáà pé mo ní ẹ bá bá ta tẹ́ǹtì ọpẹ́ àtọ́lọ́ ló lè mọ́ bímọ. àtọ́lọ́ ló lè mọ́ bí ọkùnrin. ọkùnrin nu oore tó lúwa ṣe fún gbogbo àwọn tí ń bí ọmọ obìnrin bẹ́ẹ̀ni tí ò bá mọ́ lọ́mọ lónìí tó o bá tún fẹ́ rìn síwájú sí súnmọ́ bàbá aṣẹ́ àbíbùlá ìjẹ́jẹ́ wọ́n ṣàlàyé tí a tún pè lóbìn fún ìta àmọ̀dìwá bímọ kọjá rádaràdà àti ìsọ ìdákanú ìdámẹ́tọ̀ láti ń bẹ fún mi. bẹ́ẹ̀ni ẹ̀yin abala àkọ́kọ́ ni. ẹ̀rí pé àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan náà ní lẹ́wọ́ kánná tì ní sáà kàmáfà kánná. bẹ́ẹ̀ni obìnrin mọ̀ bùkátà kò sẹ́ni tí ò gbọ́dọ̀ mọ̀ bùkátà obìnrin. kò tiẹ̀ sí. bí ò bá sóbìn ta ni ó mọ̀ jẹ́ mi. bá a sọ jẹjẹ bí ibà sọ láàyà wa bí wọ́n bá yí bàbá ìmọ̀mú àgbà fún gbogbo lẹ̀kìrún bí wọ́n bá rí màmá mi yín gbogbo lẹ̀ ta ní òmò ajẹ́sẹ̀ òjẹ́jẹ́ àbí àǹfààní tí ń bẹ bẹ́ẹ̀ nù o ẹ máa tún wọ lóbin lérí ìdòkó bí a ti sọ̀rọ̀ yìí náà. Allahu Akbar obìnrin ló já wáyé. bàbá yìí pé kí ló dé táwọn akún obìnrin bẹ́ẹ̀ kóbìnrin ló bí a. Allahu Akbar Ọlọ́run wọlá wí kóbìnrin ló bí ànábì. sallallahu alaihi wasallam. yóò ní náà tó. khuliqta mubara'an min kulli aibin ka annaka qad khuliqta kama tasha. ó wá dàbí pé wọ́n pọ̀ ànábì látọ̀ ànábì máa dà o. ó dáa pọ̀. bó ti wá dáa tó ń ta ń bì. obìnrin. Ọlọ́run wọlá ànábì wọlé ẹni tó bí ànábì ti. sallallahu alaihi wasallam. gbogbo àwọn tí ń bímọ obìnrin Ọlọ́run tí wọ́n jèrè. amina yallah. gbogbo àwọn tí ń bímọ obìnrin Ọlọ́run fi wọ́n ṣètùtù ojú fún wọn. amina yallah. wọlé Al-Qur'ani ti gbé wá pé ráàmà lóbìnrin. ìkẹ́ni á. ìkẹ́ni wọn. ìtùtù ojú sì ni wọn. ẹni tí ò bá tí ì lóbìnrin nù lé ẹni pé yóò máa wọ ọ̀hún ni o. gbogbo tí ń wò ta ni yóò máa wọnú ilé padà. àwọn ó kì í bú jẹjẹ sọkùnrin gan pọ̀ bí àjàgbé. ẹ dàpọ̀ ẹgbẹ́ òkì. àkànjí wọ́n ti sọ̀yàn lákànjí. láì ṣe káfíńtà. bàbá Ọlọ́run wọlá nẹ́bí wájú Ọlọ́run. sallallahu alaihi wasallam. gbogbo àwọn tí ń bímọ obìnrin Ọlọ́run mọ̀jẹ́ wọn jèrè wọn. àmín. gbogbo àwọn tí ń jèrè ọmọ obìnrin Ọlọ́run mọ́ lù wọ́n pamọ́ wọn lọ́wọ́. àmín ya Allah. gbogbo àwọn tí ò tí ń jèrè wọn Ọlọ́run jáwọn náà. àmín ya Allah. sallallahu alaihi wasallam. muhammadu rasulullah sallallahu alaihi wasallam. wala quwwata illa billahil azim. mọ̀lánà ṣáàdùlá ìjẹ́jẹ́ aláṣẹ àtolùdásílẹ̀ amúrùlọ́. Ọlọ́run afọlá bíbí ànábì bẹ̀lọ́n ọlọ́jẹ́ lásìpẹ́ àmín ya Allah. àṣepẹ́ àṣepẹ́rẹ́ àṣegbére látàrí la ilaha illallah
báwọn tí wọ́n bí yín ti lò Ọlọ́run jẹ́ ló dáa kó tún dáa ju ti wọn. àmín ya Allah. lójú ẹ̀mí bàbá jẹ́ dé London. àmín. jẹ́ dé Amẹ́ríkà. àmín ya Allah. gbogbo bí èèyàn máa dé láì tó ti pé ṣé sí Ọlọ́run náà ló wá gbé wọn débí. ẹwọ kò ní dá sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan. pé kò síbi tí ètí ìgbé láti nínú ayé. wàláì gbogbo ayé wọn ti wọ Ọlọ́run jẹ́ kí inú orí bẹ́ẹ̀. àmín ya Allah. sallallahu alaihi wasallam muhammadu rasulullah sallallahu alaihi wasallam wala quwwata illa billahi al-azim. gbogbo èyí tẹ́ ń bí mo bẹ̀ akínpẹ́ kú oríire. akínbáríkà. akínbáríkà. ẹbí ọba léyìn báríkà ọmọ báríkà yín o. torí tó bá di ijó alẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹni tí òbí mo bẹ̀ ni yóò tó mọ̀ sẹ́ni yóò sunkún rẹ̀. ẹ bẹ́ẹ̀ ni ó tó sunkún ẹ̀ wàláhì yóò sunkún ẹ̀. Allahu Akbar. bàbá kan lọ́dọ̀ wa Kwara ń bẹ̀ òní bàbá wọn wà nù pèníjà kan inú pèníjà tí bàbá yẹn wà lórí àìsàn tó le àwọn akówó fún ọmọ pé kí ọmọ yìí kó lọ ra nǹkan tí bàbá rẹ̀ ó máa jẹ lórí àìsàn wa ó wájú ọmọ ọkùnrin ní akówó fún ó wá sálọ. ó ti ní bùkátà tiẹ̀. ọmọbìnrin yẹn ọlá rẹ̀ ni bàbá yẹn jẹ tó fi kú. Allahu Akbar. ọmọbìnrin tó bí ọlá rẹ̀ ni bàbá yìí jẹ tó fi kú. ìwọ náà ti bẹ̀yẹ̀ wo obìnrin ṣàǹfààní púpọ̀ nù ayé. obìnrin ṣàǹfààní púpọ̀. gbogbo tá a bí tí jọ́ ọmọ obìnrin Ọlọ́run já jèrè wọn. àmín ya Allah. àti bí ọkùnrin náà Ọlọ́run já jèrè wọn. àmín. kò sí tí ì sọ ọmọ bí a fẹ́ lọ. kò sí tí ì sọ ọmọ o. ṣùgbọ́n kọ́ wá wípé obìnrin lọ wá fún mi. ẹni bá Al-Qur'an nínú kọ́ ọmọ banújẹ́. láàyè kẹtọ́ Ọlọ́run ti ń júwe fún àdánù ọmọ Al-Qur'an. pé bí wọn bá ní wọ́n bí mo obìnrin ràháwájú òhun muswaddan ojú wọn sì dúdú lójú ẹsẹ̀ wọn yóò máa ṣe bí wèrè pé Ọlọ́run obìnrin lọ wá fún mi kí wá ní kó tó fún ọ. àbí. tí bọ́ọ̀ bá bí ọkùnrin tó bí obìnrin ẹranko lọ fẹ́ bí. ẹsẹ̀ ẹranko lọ fẹ́ bí àbókúta. Ọlọ́run gbogbo bí ọmọ tí dọmọ gbogbo tá a bí tí dóbìn Ọlọ́run fi wọ́n búra. àmín ya Allah. bọ́ọ̀ ti fi Fatima bú àná Muhammad Ọlọ́run sallallahu alaihi wasallam. àmín ya Allah. bọ́ọ̀ ti fi ya Mariam bí àwọn tí wọ́n bí àmín ya Allah. la hawla wala quwwata illa billahil azim. àkọ́kọ́ ni a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ olóbìnrin dé. Assalamu alaikum.